Ẹ̀yin wa, àfòmọ́. Ẹ̀yin wa, àwọn àgbà wọ́n lọ wọ́n bọ̀, wọ́n pa òwe. Wọ́n ní wípé àfòmọ́ ń ṣe ara rẹ̀, ó ní òun ṣe igi. Tọ̀, kí wá ni àfòmọ́? Kí ni ohun tí à ń pè ní àfòmọ́? Àti wípé kí ni ìbáṣepọ̀ tó wà láàárín igi àti àfòmọ́? Ṣé wọ́n jọ ń ṣera wọn ní oore ni? Àbí igi ló ń ṣe àfòmọ́ lóore? Àbí ṣé àfòmọ́ ló ń ṣe igi lóore? Kí ni ìbáṣepọ̀ wọn gangan? Báwo ló ṣe jẹ́? Àti wípé báwo ni àfòmọ́, báwo ni ó ṣe ń dé báwo ni ó ṣe tan mọ́ igi? Báwo ló ṣe tan mọ́? Báwo ló ṣe ń débẹ̀? Báwo ló ṣe ń débẹ̀? Bí ẹ bá mọ ohun tí ìdáhùn jẹ́, ẹ jọ̀ọ́ ẹ bá wa fi sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Bí ẹ bá gbádùn fọ́nrán wa, ẹ bá wa taari ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè kẹ́kọ̀ọ́, kí wọ́n darapọ̀ mọ́ wa, kí àwọn náà kí wọ́n lè fi ìdáhùn wọn kí wọ́n lè fi sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun, a dúpẹ́. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.